yẹ ká lọ Mọdákẹ́kẹ́ àkọ̀ráyè ọmọ akíntẹ̀dúdó akíkanjú lójú ogun Mọdákẹ́kẹ́ ọmọ arógun mọ́sà ọmọ ogun so wá pọ̀ ní Mọdákẹ́kẹ́ ẹlé ọmọ ẹyẹ àkọ́ tí ń fọhùn bí ènìyàn lé baba tó bí ọlọ́mọ ọmọ ọ̀gbàgbà tí ń gbára alé tí ń gbára ọ̀nà ẹ̀yin lọ́mọ omi gẹ̀rẹ̀ tí ń gbàgbára lọ́wọ́ aṣebi ọmọ ẹyẹ gbémi náà délé nílé baba tó bí yín lọ́mọ Mọdákẹ́kẹ́ ẹlé ní í ṣe èdè ìjìnlẹ̀ lẹ́fí ń bẹ́yẹ ní ìgbẹ́ sọ̀rọ̀ bí a kò bá wá méjì àpọ̀ bí abo làárí ẹja kúkú máa kọrin tẹ́yẹ ní a máa kọ kiri bọ́lá hàn kó bá gbàgbé jẹ́ ẹran ọ létí sábàdà ni ẹlù fún sábàdà lẹyẹ ní a máa kọ kiri ọmọ Mọdákẹ́kẹ́ sábàdà ni ẹlù fún ọmọ atófìjà gbòde tíjà ò bá wá sí má kálọ̀rì pẹ̀lú ìdákẹ́jẹ́ bí o jàre ńbẹ́yẹ ló fáwọn bàbá yín lórúkọ ó ní Mọdákẹ́kẹ́ ńlé bàbá tó bí ọlọ́mọ ni ibẹ̀ ni bàbá yín sì tẹ̀dó sí akínkanjú ni bàbá tó bí yín lọ́mọ Ọ̀yọ́ lẹ́sìn ni wọ́n ti ṣẹ̀ wá jagunjagun nílé jagunjagun lóko ogun òní gbóná títí kọ́ máa kọ̀ráyè padà lé bàbá yín gan ní lẹ́yìn ogun ǹjẹ́ tó bá wá jẹ́bẹ̀ ó jàre Táńsó ó tún dìgbà kan ló nígbà ń kà láyé Gbọ́láhàn Faziat Akeem ọmọ sódì òun kẹ́ ìgbà kan yóò yẹ gbogbo wa kalẹ́ lọ́nà Ọlọ́run ọba àláwùrà.